Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ ràn wá lọ́wọ́! Ẹ ràn wá lọ́wọ́! Ọmọ mi kéré, testimony mi kéré, ọmọ kékeré ni. Ẹ ràn wá lọ́wọ́ o! Ẹ ràn wá lọ́wọ́! Ìrànlọ́wọ́ ní káwọn fi káwọn ọmọ jáde. Ìrànlọ́wọ́ ni. Ẹ ṣàánú wa, mo ti tán lọ. Ẹ̀mí mi ti fẹ́ gbin lọ, ẹ wo bí mo ti rí nínú. Ẹ ràn mí lọ́wọ́ o! Ẹ bá a bẹ̀ wá. Ní agbára kankan fọlọ́run bẹ̀ wá ni. Àwọn tó jẹ́ security ìjà tó bá wọn lọ, wọ́n tó gbé tiwọn síbẹ̀. Mo fi ọ̀lẹ́lẹ̀ wọ́n wá gbé mi, wọ́n bá ìyàwó àkọ́kọ́ mi lẹ́. Ìyàwó àkọ́kọ́ mi lẹ́ kí wọ́n wá gbé mi. Ibi tí wọ́n ti gbé ìyàwó àkọ́kọ́ mi ibẹ̀ náà ni mo wà kí wọ́n wá gbé mi. Ó kọ́ mi lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ ni kí wọ́n wá gbé mi mo wà níbà. Tí wọ́n ti pàṣẹ mi jẹ́ náà tí wọ́n ti pààyè mi jẹ́. Wọ́n ti wé sílẹ̀ wù mí náà. Ẹ bá mi pín prógráàmù yìí. Ẹ jẹ́ kó dé àwọn ibì kan. Kálíbà pọ̀ lórí ẹ̀. Kálíbà jọgbọ́ àṣírí tí mo fẹ́ tú. Kálíbà jọ mọ ọgbọ́n nǹkan tí ń lọ nílẹ̀ káàrọ̀ òjíire tàbí tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Owó tá a fi jẹ́ ọ̀nà tá a lè gbé gbà. Because akíkanjú kan ò lè dógun sẹ́ bí ó bá sá látìlẹ́yìn fún ìjọ àjùmọ̀jó ní gbayé o. Kíkọ́ ni ijó ànìkànjó kọ́ni lẹ́sẹ̀. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i. Ẹ ní dààmú. Ẹ ní dààmú. Ẹ ní rí nira. Ẹ bá ń pín prógráàmù, ẹ bá ń pín. Ẹ bá ń pín láàrin ìṣẹ́jú kan péré. Within 1 minute, ẹ bá ń pín. Ìbànújẹ́ ò ní kàn yín o. Ìbànújẹ́ ò ní kàn yín o. Bandi àlèmọ́ pé jálẹ̀ torí YouTube. Àwọn ìfẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tó le. Àwa náà sì ní fẹ́ sọ̀rọ̀ tó le tí ó ṣàkóbá. Torí pé kọ́rọ́rùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró. Ọkùnrin tí ń sọ ara fọkùnrin ẹgbẹ́ ẹja kíká yìí àkọsẹ́ ní í ṣe. Bẹ́ẹ̀ni. See, na like this we go dede. Na like this we go dede. Na like this we go dede. In tí wọ́n pè ní ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ má jẹ́ ká da lórúkọ mọ́ sàpà o. Boko ó yàtọ̀ sí bandi. So kò bára mu ọmọ. Bandi yàtọ̀ sí x-men. Ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpalára tí wọ́n mú bórílẹ̀‐èdè Nàìjíríà kìí ṣe kékeré. Ọ̀nà tí wọ́n fi fa orílẹ̀‐èdè yìí sẹ́yìn kìí ṣe bíntín. Ọlọ́ngbọ́ Boko ń ṣe tiwọn, Bandi ń ṣe tiwọn, x-men ń ṣe tiwọn. X-men ń bèsì tiwọn lórí àwọn àgbẹ̀. Wọn ò jẹ́ ká gbé oroko dé. Wọn ò jẹ́ ká gbé ọ̀sọ̀gbìn kan jèrè. Àwọn ni wọ́n ń pàgbẹ̀ sáàlà, àwọn ni wọ́n ń fẹ́ràn jẹko. Àwọn bandi ló bèsì ilé ayé wọn lórí ìjínigbé nìkan. Kan dédé wọ̀lú, kan yìnbọn fún wọn, kan pa wọ́n bẹ̀. Kálukú wọn ló ní mission ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn Boko àwọn lágbára jù. Ìdí tán fi dálẹ̀ ni wípé kí wọ́n mú ìjọba tí ń bẹ lórílẹ̀‐èdè yìí kúrò. Kí wọ́n fi ìjọba tí wọ́n lọ́lẹ̀ bíi tàwọn orílẹ̀‐èdè kan lágbàáyé. Kí wọ́n láǹfààní láti máa lo òfin ṣàríà. Pẹ̀lú pé àjẹ́ndà wọn ò papọ̀. Ìkúnlẹ̀ wọn lọ papọ̀.
ìkúnlẹ̀ wọn tó sì papọ̀ náà ni wàhálà àti ìdàlúrú ìdààmú tí wọ́n ń kó bá wa. ìbéèrè wọn sọ̀tọ̀ọ̀tọ̀ ntí kálukú wọn ń lò ń jà lé lórí ọ̀tọ̀. àwọn boko ní aráàmù ní western education, àwọn x-men kò sí nǹkan kan tó kàn án pẹ̀lú education tiwọn, kí wọ́n wú pákí yín fewúrẹ́ wọn àfi fún màlúù wọn. bẹ́ẹ̀ bá sì bá wọn bẹ̀, God bless you Mr. K Bossman, God bless you sir. bẹ́ẹ̀ bá sì bá wọn bẹ̀ kí wọ́n fa idà tàbí àdáyọ tàbí kí wọ́n yin olúwa rẹ̀ níbọn níbi tí wọ́n lè dé, kò ní wọ́n lára, kò sì cost wọn lẹ́nìtìn láti pọmọ pàyàwó, láti fagídí bá obìnrin èèyàn lò pọ̀ nínú oko. àbùkù àti àkùdé táwọn mú bá Nàìjíríà ni ó jẹ tọ́ wọn. bí ẹ bá ní kí ló dé tó ń jẹ́ fi wọn, àwọn àgbẹ̀ ọ̀la wọn ò láàyè dóko, àwọn àgbẹ̀ á ní gbogbo èrè oko wọn, gbogbo èrè oko àwọn wọn ti bàjẹ́. so àwọn bandi àwọn ní kì í sọ ọmọ Nàìjíríà, boko ọmọ Nàìjíríà làwọn, ṣùgbọ́n bandi àwọn ìsọ ọmọ Nàìjíríà. ẹ dákun torí Ọlọ́run bá ń pín program yìí, ẹ mọ̀ pé ó wà àwọn yìí ṣọ́ àkímọ́ sọ pé kẹ bá mi pín program, kẹ bá ń pín program, ṣùgbọ́n ẹni tí ń kọrin láì lélégbè bí ìgbà tí èèyàn ń jó àsán kan ìlú ni. àsán kan ìlú kì í dẹ́ dùn kí wọ́n máa lu omi lásán kónkóló 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 kì í kò ṣeé jó, kí wọ́n lu sákàrà lásán láìsí omele tó máa bá kẹ́ ẹ̀ kò dùn jó, kẹ́ ẹ gbé dòdò nìkan jáde kọ́mọ̀ sí gangan kẹ́ ẹ má fomele sí kò ní dùn jó. ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá yọ dòdò tẹ́ ẹ fi gangan sí, tẹ́ ẹ gbómele kọ́ọ̀dù tẹ́ ẹ gbé sí, tẹ́ ẹ gbé bàtà koto tẹ́ ẹ kàn mọ́, tẹ́ ẹ fi gúdúgúdú sí, gbogbo yóò máa dùn wọnú ara wọn, yóò máa dùn wọnú ara wọn. eléyìí ò ní wípé èmi bí mo ṣe wà yàsán kan ìlú ni mí, ẹ̀yin lẹ́ lè gbé mi lárugẹ. ọ̀nà wo lẹ́ fi gbé mi lárugẹ ni pé kó má jẹ́ àwa nìkan lájàǹfààní ọ̀rọ̀ yìí. torí pọ́rọ̀ tá a bá ń ṣe, tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn, kò sí nǹkan méjì orò yẹn ó parun o. akitiyan táwa ń ṣe lónìí torí pa àwà láàyè ni o, àwa náà ò ní sí mọ́ lọ́la o. ìran tá a fi ilẹ̀ ń kọ́ bó ni wọ́n ṣe rí, bó ni wọ́n ṣe sáyé wọn, ẹ̀rù ń bà mí, ẹ̀rù ń yọ mí bà bí mo bá rántí ọjọ́ àti rọrùn. ọmọ ọba dé oyè àbẹ̀fẹ́, ẹ̀rù mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ yọ mí bà o bí mo bá rántí ọjọ́ àti sùn o. ákèmí nìkan ní sàré gbogbo ayárelé, ìwà mi á bá mi dé sàré òkú o, owó àtọmọ ò lè bá mi lọ. kò síbẹ̀ ṣe lówó tó, ọ̀sẹ̀ tí ó mówó lọ́nu wa. wọ́n gbẹ́lẹ̀ kótókótó, wọ́n fẹ́ gbé wa lélẹ̀ nù pósí, yọ àgádígádí wọ́n rọ̀ yèèpẹ̀ sí, àní lè sọ pé ó tó, ẹ má rọ̀ mọ́, ó ti tó, ẹ má rọ̀ lé lórí yèèpẹ̀ bó. wọ́n kì í mọ́lẹ̀. lo and behold, àwọn tí wọ́n ń sìnkú wọn ò láàánú ẹnìkankan lójú o, kì í ṣe òkú yẹn ni wọ́n láàánú ẹ̀, òórùn wọn fẹ́ báyé wọn jẹ́ ni o. Ọlọ́run gbọ́, ẹjá filẹ̀ bàṣírí ẹ̀ bàbá ńlá arọ́ ni o. òórùn gangan wọ́n ń sá fún, torí pé òkú èèyàn rùn jòkó ẹran lọ. Ọlọ́run ní jẹ́ ká kú sí gífà. so ẹ má jẹ́ á lo àmì fàágùn rárá, ẹ má wulẹ̀ jẹ́ ń ṣàròyé púpọ̀, ẹ̀yin kàn máa bá mi ṣí àbẹ̀sẹ̀ wọlé, yóò sì máa dára fún yín, ìbànújẹ́ ò ní kàn yín. pápápẹ́ jẹ́ ká kọ́kọ́ lọ sórí orí Boko Haram, then ká wá tú àṣírí òní láṣẹ òní láṣù o. mo ti ń sọ láti bí ìjẹta àṣírí àwọn tó mú bandits wọlé. all right. Boko Haram was formally founded in 2002 by cleric Muhammad Yusuf in Maiduguri, Nigeria. 2002 ló ti bẹ̀rẹ̀. mission wọn ni mo sọ yẹn, ajagun ẹ̀sìn làwọn, jihad ni wọ́n fẹ́ ṣe. mission wọn yàtọ̀,
jihad wọn yẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti north, wọ́n fẹ́ jáde gbèrè òkun, that is wọ́n fẹ́ overrun south west south east kí wọ́n wá gbàdékò. Wọ́n ní mission. Irú àwọn mission bẹ́ẹ̀ yẹn máa ń ní backing láti ilẹ̀ òkèèrè. Wọ́n máa ń ní backing lọ́dọ̀ àwọn ọlọ́lá olówó lókè ọya táwọn náà gbẹ̀sìn lágbà sódì tó jẹ́ pé ìsìn ọ̀kọ́kú ni wọ́n, kò sí nǹkan tí wọ́n ò lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti jẹ́ kí gbogbo ayé ó di ẹlẹ́sìn kan. Ṣé ẹ gbàgbé pé àwọn ààrẹ kan lórílẹ̀‐èdè yìí fẹ́yìn tí ẹ bá jẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀tẹ̀yìn mọ̀mọ́ wa ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa, ẹ mọ̀ pé àwọn ààrẹ kan lórílẹ̀‐èdè yìí ti gbìyànjú láti sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan. Ló mú wọn mú Nàìjíríà darapọ̀ mọ́ OIC, Organization of Islamic Countries. Nígbà náà wọ́n fẹ́ yí Nàìjíríà sí ẹlẹ́sìn kan, wọ́n fẹ́ máa lo sharia. Ṣé gbàgbé pé gómìnà kan ní Zamfara ó ní òfin sharia ló wọ́n máa lò lọ́dọ̀ tó ń wo, wọ́n ń lo sharia lókè ọya lónìí, wọ́n ní ọlọ́pàá sharia Hisba ni wọ́n ń pè é. Àwa tá a wà ní south àwọn ò fẹ́ wàhálà àfẹ́jàngbọ̀n, bàbá ti sọ̀rọ̀ dé àti mẹ́nu kó ń bẹ̀. Àgbà wa ò kẹ́hùn sọ̀rọ̀ ńlá fi ń kẹtan sáré ní ìsìn, la wá ń sáré àsápajúdé, là ń sá from pillar to post, là ń forí gbàgìrì káàkiri. Ìgbà tó yẹ ká ké àké, ìgbà tó yẹ ká sọ̀rọ̀ àsọ̀rọ̀, ìgbà tó yẹ bínú àbínú, ìgbà tó yẹ ká faraya àfaraya ńgbà náà. Wọ́n dá sàríà lẹ̀ lókè ọya. Ìkọ̀ọ̀kan ni wá béèrè ńjọ́ náà wípé òfin mélòó là ń lò ní Nàìjíríà? Àwa kan ń lo Nàìjíríà constitution, àwọn kan ń lo sàríà. Láti ìgbà náà ló ń gbé sàríà tí ń pa wọn, ló ti ń gbé àwọn mùsùlùmí tí ń bẹ nísàlẹ̀ ń bì. Wọ́n wá ń lọ́bì pẹ̀lú àwọn tí ń bẹ lókè ọya. Wàhálà tí ń bẹ lókè ọya ń fẹ́ mu wá, wọ́n fẹ́ transport ẹ̀ wá síbí báyìí. Jẹ́jẹ́ làwọn ará òkè ọya jókòó, àwọn ọba wa ńlẹ̀ bíi wọ́n lọ bá wọn. Àwọn ọba tán gbẹ̀sìn sórí ni o, ẹ ti mọ̀ wọ́n o. Àwọn ẹlẹ́sìn tí wọ́n gbẹ̀sìn sórí, àwọn náà wá bá wọn ṣàṣepọ̀. Wọ́n wọ̀nà bí wọ́n ṣe mú sàríà wọlé yìí àti lófin ní Nàìjíríà, ànílé ẹjọ́ from customary to magistrate, from magistrate to high court, from high court to court of appeal, from court of appeal to Supreme Court. Tó jẹ́ pé sáìsì ìjì ẹ̀sùn kálukú ti wà nínú òfin táàfin ní ìdí sàríà rárá. Wọ́n bá mú ọ fún sàríà, àwọn anìkan náà lẹ́gba 100 fún kẹ́ni láìjọ́ lọ́n lólè. Bọ́ bá mú nǹkan wọn anìkan gé ọwọ́ ẹ̀ fáwọ́ náà. Ẹni tó mú nǹkan jáwò pé sọ́rí o, kò sí nǹkan tó sọ pé kéèyàn jalè o, ṣùgbọ́n ẹni tó mú nǹkan kí ló mú? Ṣé nǹkan jíjẹ ni? Ẹ fún lẹ́gba 6 lọ́wọ́. ń sẹ̀ tá fi gé ọwọ́ ẹ̀ tí ò ní rọ́wọ́ yẹn lò forever. Yọ kọ́kọ́ jẹ̀rora ọwọ́ tá a gé, tán bá wá sọra wọn di mèkútúrúbà sásá, wọ́n tààrí wọn sísàlẹ̀ ń bì í, wọ́n máa tọrọ bára, wọ́n gbé bá bára torí pàwá lójú àánú. Asiri yabo bambiyala, Asiri yabo bambiyala, Asiri yabo bambiyala, Asiri yabo bambiyala. Àkóbá ọ̀dábà olómọ̀jẹ̀rí, àkóbá ọ̀dábà olómọ̀jẹ̀rí. Bẹ̀bára fọ́jú tó ń ṣe sàrà, bẹ̀bára fọ́jú tó ń ṣe sàrà, bó bá ti ṣàdúrà débi àkóbára dábà, ẹ tọwọ́ bàpò ẹ dàbọ̀ kẹ́ ṣe sára. Mọ́ bá ti gbé gbádéwájú wa, ń tá sáré wò ní pé tèmi kúkú bẹ́ta tí wọ́n á tọ́ bàpò àfọ̀n lówó. Gbogbo street wa, gbogbo báǹkì làwọn oníbàárà látòkè ọya wa kún nísìn. Dáàdì ẹ fún mi lówó, dáàdì ẹ fún mi lówó, wọ́n máa gbá wíńdò mọ́tò gbàgbà, dáàdì ẹ fún mi lówó, dáàdì ẹ fún mi lówó, dáàdì ẹ fún mi lówó. Àwa kọ́ la sọ wọ́n dàbí àwọn èèyàn wọn lọ sọ wọ́n dàbẹ́. So kálukú wọn ló ní mission. Okay, by cleric Muhammad Yusuf in Maiduguri, Nigeria, and transitioned from a radical religious sect into an armed insurgency. Bàbá pé kan rókò kéke, yóò dàgbà yóò béèrè ẹbọ.
nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sìn kò sẹ́ni tí ó dá wọn lọ́wọ́ kọ́, kò sẹ́ni tí ó fún wọn ní full stop, kò sẹ́ni tí ó wà gbódẹ́kun fún wọn, kò sẹ́ni tí ó sọ pé intense yóò da. wọ́n bá kú sọ di ẹgbẹ́ jàǹdùkú, ẹgbẹ́ àdàlúrú, ẹgbẹ́ agbésùnmọ̀mí. wẹ́rẹ́wẹ́rẹ́ ńgbà tán bẹ̀rẹ̀ ńgbà náà ni wọ́n máa de àdó olóró mọ́ èèyàn kan lára. wọ́n lè ní ọwọ́ nù ṣọ́ọ̀ṣì lọ, ńgbọ́ bá débẹ̀ wọ́n àdó olóró dùn mọ́ lára gbà, torí wọ́n rí àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ń wọrú ẹ̀ wọnú ọkọ̀ bàálù tí wọ́n fi máwọn tí ń bẹ nínú bàálù nígbèkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà fi sọ́dà bẹ́ẹ̀. Alright, an armed insurgency in July 2009 láti 2002 sí 2009 ẹnìkan kò stop wọn, no problem. The mission, the group's official name, Jama'atu al-Sunnah Lidawati wal Jihad, translate to people committed to the propagation of the Prophet's teachings and jihad. Their primary goals include establishing an Islamic state, overthrowing the secular Nigeria government to establish a state governed by their strict interpretation of Sharia law, rejecting Western influence, opposing Western education, culture, and social structures. The name Boko Haram loosely translates to Western education is forbidden. Wọ́n ò fẹ́ Western culture, wọ́n ò fẹ́ Western education, wọ́n ò fẹ́ Western this and Western that, but Western everything ni wọ́n lò nísìn. Torí pé bọ́n ti ń bẹ lọ́wọ́ wọn ń bá wọn West ló ṣe. Fóònù tí wọ́n fi ń pe ẹni tí wọ́n bá jí ọmọ ẹ̀kọ́ ń bá wọn West ló ṣe. Ọ̀tá tí wọ́n ń kó nùgbọ́n bá wọn fẹ́ West ló ṣe. Mọ́tò tán fi ń kóra wọn káàkiri ń bá wọn West ló ṣe. Helicopter tán fi ń gbéra wọn káàkiri ń bá wọn West ló ṣe. Nǹkan ìjà olóró tí wọ́n ń lò káàkiri ń bá wọn West yìí náà ló ṣe. So ìgbé adìẹ ọ̀dà nípa lọ, ṣùgbọ́n ìtàn rẹ̀ dá lórí ìrẹsì. Education àwọn West ọ̀dà, ṣùgbọ́n nǹkan míì táwọn West ṣe ó wúlò, ó ṣe é lò. It's okay. Okay, Western education is forbidden. Historical timeline from 2002 to 2003, funded by Muhammad Yusuf, starting out initially as a non-violent religious movement before clashing with security forces. Ngbà tó bẹ̀rẹ̀ ngbà náà, bí ìgbà téèyàn preach gospel ni wọ́n fi bẹ̀rẹ̀. Wọ́n sì máa kọjú ìjà sáwọn èèyàn kan ọ̀ǹtì tí wọ́n bá wọn ológun tán kọjú ìjà sáwọn ológun. In July 2009, a major turning point, clashes with Nigerian military forces in Borno State led to the paying of hundreds of members and the extrajudicial pípayín of leader Muhammad Yusuf. Muhammad Yusuf ńgbà náà wọ́n arrest ẹ̀, wọ́n release ẹ̀, lẹ́yìn tán release ẹ̀ náà wá gbẹ̀mí ẹ̀. ìyún iléeṣẹ́ ọlọ́pàá àbí iléeṣẹ́ ológun nígbà náà re-emerged under the leadership of Abubakar Shekau, launching a broader insurgency and officially pledging allegiance to the Islamic State (ISIS) in 2015 to 2016 to present. The group split into factions, primarily the original organization and the Islamic State West African Province (ISWAP). Wọ́n pín sí méjì ńlọ́fà táwọn méjèèjì fi ń bára wọn jà, leading to years of ongoing conflict and regional instability in the Lake Chad Basin. That is Boko Haram. Báwo wá làwọn bandits ṣe wọlé? Yọ́yà ilẹ̀ nù pọ̀. Ẹ má jẹ́ ń lu àmì fàágùn. Okay now. Mọ̀ ń bọ̀ o. Now pápápá jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ kékeré kan. Now bó wá ni bandit ṣe bẹ̀rẹ̀? Mo bá kíní ìpàdé lọ́dún 2018 or 2019. Ní tí wọ́n jẹ́ kó yé wa ni pé according to allegedly wípé Nuhu Ribadu òun náà mọ̀ nípa ẹ̀.
El-Rufai ó mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n Muhammadu Buhari gangan ni orchestrator ó ní initiator òun gangan ló sọ fáwọn èèyàn yìí pé ó nílò àwọn tí ó bóun gbàjọba Nàìjíríà pẹ̀lú jàǹdùkú tẹ́ bá rántí ńgbà tájagun fẹ̀yìntì Muhammadu Buhari tó kọ́kọ́ lose election gbàm òkú tó sùn ọmọ níwọ̀nba ọdún náà ni wọ́n pa àwọn kọ́pà ọmọ gbọ̀ngàn wà náà kọ́pà tán pa tán gbókùn wọn wálé ńgbà náà ṣe ẹ ti rántí wọ́n dáná sun mọ́tò wọ́n bá rí mọ́tò ọlọ́pàá wọ́n dáná sun wọ́n bá rí police station wọ́n dáná sun anything tó bá rọ̀ mọ́ security forces ni wọ́n ń kọjú ìbọn sí tán bá jàǹgbà náà so lẹ́yìn ìgbà náà ló wá wò pé outside machinery yóò ṣiṣẹ́ dáadáa ju àwọn tí ń bẹ nílé lọ ẹjá gbọ́ bandi were created by General Muhammadu Buhari retired to oust Jonathan. It all started in April 2014 ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé ó jọra eégún àtiró wọlé èèyàn àtiró jáde ẹ rí i pé kò sásà dànù ńbẹ ṣùgbọ́n kápẹ́ ní allegedly torí orúkọ àwọn tó wà ńbẹ. Now it all started in April 2014 when Muhammadu Buhari assembled his ardent supporters, promoters and strategists to determine how to remove President Goodluck Jonathan. Prominent amongst them were El-Rufai, Gen Dambazo retired pẹ̀lú àwọn kan. ẹ ṣáà ti gbọ́ pé Buhari ò ní interest nínú òṣèlú àwọn Bala Muhammed ni wọ́n lọ pé ni wọ́n lọ persuade ẹ̀ ni wọ́n lọ bẹ́ẹ̀ ìwọ nìkan la lè lò ìwọ ló tó sẹ́yìn ṣe torí pé njọ ogun bá lè láàánìrà alágídí ọmọ everybody ló dá alágídí ọmọ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nísìnyí ẹ mọ páàtì tẹ́ ti mọ̀ pé Awíkóńkó ni wọ́n á sọ̀rọ̀ jàngbọ̀n pé ẹnìkan kò ní tìjú ẹnìkan àbí kò bẹ̀rù ẹnìkan wọ́n ní Awíkóńkó ni ẹ sọ fún Awíkóńkó ni ẹ sọ fún. So now a decision was reached to consult Miyetti Allah Cattle Breeders Association for assistance to boot Jonathan Goodluck out of office. Èmi àtẹ̀yìn mọ̀ dáadáa pé ariwo Miyetti Allah ló gbalẹ̀ gbàlúgbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló máa riwo wọn rọlẹ̀ ńgbà tí wọ́n arrest olórí wọn tí wọ́n sọ sẹ́wọ̀n ṣé gbàgbé àwọn Miyetti Allah béèrè $1 billion lọ́wọ́ Buhari ńgbà náà he settled them with 500 million naira. ṣé gbàgbé ẹ fi mọ̀ wípé ó ṣe wẹ́kú àti ló tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀ sọ ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà parí sí olóyè kẹfà. So wọ́n gbé alága Miyetti Allah was engaged to bring in foreign machineries torí pé àwọn tí wọ́n ń daran ni wọ́n lè dá ẹran láti ìlú kan yọ sí ìlú kan àwọn náà ń daran láti Nàìjíríà lọ sí Niger daran láti Niger wọ Nàìjíríà daran láti Nàìjíríà wọ Chad daran láti Chad wọ Nàìjíríà. bóun ìrìn àjò sọ́hún Ògbómọ̀ṣọ́ nínú ìtàn tá a kà ń jò ní ṣe bí ọdẹ ni ṣe bóun àtàwọn ọdẹ ẹgbẹ́ tí wọ́n jọ pàdé ara wọn ni wọ́n jọ mọ́ra wọn náà jọ wá kíra wọn kó tó di pé ó dúró sọ́dọ̀ Oníkòyí ńgbà náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìrìn àjò yìí náà ó lè ní mẹ́sẹ̀ ó lè tọ̀ lórí àpáta. àwọn ti Nàìjíríà ni ó fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ti Chad àwọn ti Chad ni ó bá wọn sọ pé àwọn ará Mali ń wá sọ́dọ̀ wa àbá ń pè wọ́n àbá ń bá wọn sọ̀rọ̀ wọ́n negotiate pẹ̀lú wọn wọ́n sọ iye tí wọ́n mọ̀ gbà lóṣooṣù fún wọn. àwọn ò dẹ̀ ríru owó bẹ́ẹ̀ rí lọ́n sọ fún ìyàwó àtọmọ pé àwọn ń lọ jagun àwọn mọ̀ fowó ránṣẹ́ sí ẹ̀yin ẹ sáà mọ̀ jẹ́ kẹ́ mọ̀ mú kẹ́ mọ̀ yìnbọn dì ìgbà tá a bá fi dé àdé tẹrùtẹrù ni abuké wọ̀lú tẹrùtẹrù àdé towótowó ńlá wọ́n ti calculate. Jonathan tán wá torí ẹ̀ padìẹ tán fẹ́ fo torí ẹ̀ fagbọ́n òun ò dúró kò jẹ́ kán ka rìsọ́ọ̀tì tán tó yẹ congratulate Buhari ó ti mọ tí ń bẹ́ ńlẹ̀. bàbá ní asagídé nìsín ìṣẹ́jú mélòó gbogbo agbára ń bẹ lọ́wọ́ president ń bẹ lórí àlééfà ó lè sọ pé àwọn council bò INEC ó jáde nísìnyí pé màgòmágó wà lórí election yẹn màgòmágó wà lórí àwọn tó dìbò so a cancel ẹ̀ á kéde àsìkò àtúndì ìdìbò kò sẹ́ni tí ó ṣe nǹkan kan
wọ́n kó àwọn sọ́jà ta ní ìsìn ẹ̀ ń bá dún pékè wọ́n á ní ẹ gbé. So, consequently, the national chairman of Miyetti Allah was engaged to bring in foreign mercenaries. Within a month, 2,000 Fulani fighters were brought in from Mali, Senegal, Niger Republic, Chad, Libya, to name but a few. Bọ́n ṣe sàwọn jọ káàkiri nu. Further 4,000 fighters were stationed in Niger and Chad on standby. Wọ́n kó 3,000 wọlé. Wọ́n rẹ̀ kí àwọn 4,000 sí ẹ̀yìn odi. Ẹ̀yẹ dúró ẹ máa wo bí nǹkan ṣe ń lọ o. So tágbára àwọn ilé ọ̀bá ká ẹ̀yẹ wọlé nígbà báyìí. Wọ́n ti múra lẹ̀, wọ́n ti dira lẹ̀. Bá a ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́ gbogbo ẹ̀ ní Jonathan gbọ́ àtàwọn tí ń bẹ ń jọba. Àwa gan ti mọ̀ pé wàhálà ó ṣẹlẹ̀. Òkú ó sùn sọ wá yẹ kó kò ó sùn torí pé èèyàn ó dìbò. Ìbí ọdún mẹ́jọ náà ló ti ṣe tó ti lọ yìí. Káná fàjàgbọ́n gbà yẹn ká ní Goodluck gbéjọba lẹ̀ wọ́ọ́rọ́wọ́ bí wọ́n ṣe máa jà nìyẹn tí wọ́n fi ba gbogbo ẹ̀ jẹ́. So 4,000 bẹ lẹ́yìn odi ní Chad wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ síbẹ̀ wọ́n pẹ̀pìn wọ́n kàn ń jẹun lásán. Buhari gangan ò lówó lọ́wọ́ tó pọ̀ o. Àwọn ilé ní kúwọ̀ ẹran Àjàyí àwọn àyànmọ́pin ẹran Olúgbòde wọ̀nyí lọ dáwùjọ. Wọ́n sá mọ̀ pé tí Buhari bá ti wọlé àwọn gbowó àwọn padà. So 4,000 fighters were stationed in Niger and Chad on standby. On arrival, they were assembled in Kaduna under the sponsorship of El-Rufai, allegedly under the sponsorship of El-Rufai, and were addressed by various northern leaders, including the Sultan of Soko, General Muhammadu Atokore, etc. Nígbà tí wọ́n dé Kaduna, ṣé gbàgbé pé mission wọn initially nígbà torí pé OPC wọ́n láwọn fẹ́ lé emir kúrò nílọrin wọ́n fẹ́ fọba Yorùbá jẹ ya ilẹ̀ Yorùbá nílọrin a fẹ́ gbà lọrin padà ìní mission tí wọ́n fi lọ mú Buhari wá. Wọ́n ti wá wò wípé àwọn ọmọ táwọn nílé ò ní lè ṣiṣẹ́ yẹn àwọn alágbára tí ń bẹ lẹ́yìn odi táwọn sanwó fún ni káwọn lọ gbé wá àwọn esin ọ̀kọ́ kú tó jẹ́ pé ìjà náà wá jà tí wọn àwọn ò ní fámìlì wọn ò dẹ̀ mọ̀ yẹn kankan. Gbogbo àwọn tó jágbàgbà ńlẹ̀ lókè ọ̀yà lọ́hùn wọ́n àdírẹ́sì àwọn pípù yẹn because nígbà tí àwọn pípù yìí fẹ́ bẹ̀rẹ̀ sí ní jà èmi àtẹ̀yìn mọ̀ wípé El-Rufai ni wọ́n kọ́kọ́ kọjú ìjà sí. Kaduna wọ́n ti kọ́kọ́ ń jiyàn gbé Kaduna wọ́n ti kọ́kọ́ ń pààyàn wọ́n á pààyàn lọ rẹpẹtẹ wọ́n á jiyàn gbé rẹpẹtẹ. El-Rufai bẹ̀ wọ́n dáhùn létà náà wá sọ pé kán sẹ́tù àwọn pátápátá kán fáwọn $1 billion nígbà tó wó níyì. El-Rufai tán bá pe Buhari nígbà náà Buhari ò pí kọ́ wọn mọ́ ibi wá bẹ̀rẹ̀ sí pa wọ́n. N tó sọ wọ́n di tẹ́rọ gangan nu o tán fi wá ń tẹ́rọ wá káàkiri náà fi fọ́n sínú igbó ní tí wọ́n jẹ náà kọ́kọ́ wá ń gbà náà. Àwọn olórí burúkú ẹran ìbọn yìí ń ló kó wọn wá sí wa lọ́rùn ẹ máa gbọ́. Specifically, General Buhari in his address told the fighters that, and I quote, "The British handed Nigeria over to us, the Fulanis at independence. The land, Nigeria, belongs to us. We must reclaim what belongs to us." He added that at the event that Jonathan Goodluck won the election, the Fulani machinery must fight until they regain control of the country. He assured them that the Nigeria army was behind them. Ṣé wọ́n ní gbàgbọ́? Former military head of state ni. Hausa Fulani dẹ̀ ní èèyàn rẹpẹtẹ nínú sọ́jà lásìkò gbà náà. Wọ́n ní èèyàn lásán ló nínú sọ́jà lásìkò gbà. Wọ́n láwọn top officials nínú sọ́jà ń gbà náà. Wọ́n wá ní retire military head of state rẹpẹtẹ ńlẹ̀. Àwọn nìkan náà wọ́n ní Yakubu Gowon. Àwọn nìkan náà ní Ibrahim Badamasi Babangida. Àwọn nìkan náà wọ́n ní Abubakar Abdulsalami. Àwọn nìkan náà wọ́n tó ní Buhari. Former head of state ń gbogbo wọn. So gbogbo àwọn tí mo kà á lẹ̀ ni wọ́n ní loyalist nínú iṣẹ́ sọ́jà. Quote me anywhere. Gbogbo wọn ní loyalist tí wọ́n lè pè pé bá ti fẹ́ ṣe nǹkan líle tí wọ́n dẹ̀ sí bọ́n ṣe fẹ́ sọ pé kán ṣe tàbí bọ́n ṣe fẹ́.
ká tó wá sọ pé àgbáríjọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin o kí wọ́n wá sọ pé wọ́n wá loyalist tí nínú iṣẹ́ sọ́jà sáwọn tí wọ́n promote tó jẹ́ pé àwọn náà promote wọn ni àbáwọn tó jẹ́ pé àwọn ló pè wọ́n kán wá jẹun wọ́n gbọ́ràn sí wọn lẹ́nu fa so ó ti sọ fún wọn wípé iléeṣẹ́ ológun ń bẹ lẹ́yìn wọn reality dẹ̀ ni ṣé iléeṣẹ́ ológun sáwọn iléeṣẹ́ ológun gbọ́ràn sí Jonathan lẹ́nu gbà yẹn èmi àtẹ̀yìn lè testify ẹ̀yin gẹ̀ testify sí tó bá jẹ́rọ̀ mọ́pá àjọ wà láyé àdèmọ́ tí ń lọ ṣé wọ́n gbọ́ràn sí Jonathan lẹ́nu tìbí wọ́n kàn ń gbowó Jonathan wọ́n kàn ń ṣe tiwọn ni tìbí lára ẹ̀ ní pé kàn ra nǹkan ìjà ogun $2.6 billion àbí 2 point kíni tó rà ń gbé $2.9 billion àbí nǹkan tí wọ́n pín láàrin ara wọn kí n good luck ṣe fún wọn èyí tó bá jẹ́ Bọ́lá Tinubu ni kò ní arrest gbogbo wọn ní wá jẹ́jọ́. So the mercenaries received initial training from the commandant of the Nigeria Defence Academy (NDA) and were sent to 6 camps in Ekiti State, Benue State, Katsina State, Kaduna State, Zamfara State and Borno State. Reality lọ́gbọ́n bí wọ́n ṣe pín wọn káàkiri ńgbà náà nù helicopter wọn fi ń gbóúnjẹ wọn wá oúnjẹ tí wọ́n jẹ wọ́n tọ́jú wọn sí camp àwọn sọ́jà ní train wọn kó wá sọ pé àwọn kan kọ́ ló ní Nàìjíríà. In the camps, brand new pickup trucks, generators, etc. were provided for them. Nigeria Air Force helicopters were used to provide them essential supplies like food, water, drinks, and even arms and ammunition. Evidently, Jonathan Goodluck lost the election in 2015 through a well-orchestrated election organized by INEC under a Fulani chairman. Tán bá dé president wo ló gbọ́n jù ń sọ pé Jonathan, tán bá sọ pé president wo ló gọ̀ jù ń pè Jonathan. Jonathan lẹ́ni tí ń bẹ nílé ìjọba tí wọ́n introduce èèyàn sí pé kó fi ṣe INEC chairman tó ń gángan ọ̀dẹ̀ tó ń tọ̀ mọ̀ tí ò rírí tó dé accept. Wọ́n ti parí iṣẹ́ ní Jẹ̀gá bá jẹ̀gá ẹ̀ Jẹ̀gá jẹ́ àga Jonathan dànù wọ́n ráàyè ṣe dáadáa. Okay, election organized by INEC under a Fulani chairman, Professor Jega. General Buhari, retired, was sworn in as the president. This saw the emergence of a Fulani president through a dodgy election, hence the planned violent war was averted. Gbogbo tí wọ́n ti múra lẹ̀ pé àwọn jà àwọn sọgbódilé àwọn sọgbẹ́dìgbòrò àwọn fàjàngbọ̀n ìjàngbọ̀n wá ṣe é fà mọ́ because ẹni tí wọ́n rò pé yọ jà kọjá ó gbé ilẹ̀ wọ́ọ́rọ́wọ́ ó accept defeat ó congratulate winner. Ìdáwó lẹ tún fẹ́ jà ńgbà tẹ́ ẹ gbáyàn lójú tó tún dọ̀bálẹ̀ ó sópa mí mọ́ pọ́nnu lá ó bojú ẹ̀yìn mo fi dọ̀bálẹ̀ ge ọwọ́ àtún yẹ gbá sọ fẹ́ nà mí ni ó tó bẹ́ẹ̀ sọ pa mí ni ẹ lè ó lè ní ẹmu ó lè ní wọ́n dẹ̀ dì í mú pàpà kókó ńdó dídà ẹgbàá lọ́wọ́ ẹ̀ ẹni òfìlẹ̀ ọ̀yá eré tètè alẹ́lẹ́ ó dẹ̀ tó ń sálọ ẹ bá tún gbá tẹ̀lé lẹ́yìn ṣé ẹ fẹ́ pa ni ẹ ti ní ó ju ìjọba lẹ̀ ó ti jù ú lẹ̀ fún ìjà kílẹ̀ tó ń bá jà kò ṣeé jà mọ́ wàhálà bá dé Buhari ìkúnlétí òun dórí àga kọ̀wé ẹ̀yìn wò mọ́ bọ́ bá jẹ́ ntọ́ gbọ́n ni àwọn tó kó wá pé tó ẹ ti rẹnu lẹ rẹnu ọkọ o ń ta ọ̀rọ̀ ta rò pé yóò wọ́n bóró ó ti pọ̀n mẹ́rù kọ́ ń ta ti rò pé yóò le isi lè ni so kò sí nǹkan kan méjì pé kẹ́ máa padà síbi tẹ́ ẹ ti wá lọ. màá sọ fún àwọn èèyàn kan kí wọ́n fún kan pay yín off kan sanwó yín kẹ́ máa lọ ṣùgbọ́n torí wípé àkó àpò làákọwó ni wọ́n fi ṣe wọn ò wúlò fún mission kan ó yẹ kí wọ́n lè wúlò fún mission míì. àwọn ìjọba kan ti jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà
tó jẹ́ pé àwọn machinery tí wọ́n fi ń gbẹ̀mí àwọn alátakò wọn, gbẹ̀mí àwọn tó bá bú wọn, gbẹ̀mí àwọn tí wọ́n bá fẹ́ gbẹ̀mí ẹ̀, tẹ́ẹ̀ fi ní rí traces. Ìjọba míì dẹ̀ dé ó dẹ̀ sustain wọn, kò tú wọn ká. That means wọ́n ó lè padà wúlò fóònù náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ra wọn èèyàn lábì yìí. Buhari ò rí wọn lò fún yẹn, bọ́ wọn fẹ́ jù wọ́n nù, wọ́n ní wọ́n jẹ́, wọ́n lé egun ni, ẹ jù ú lẹ̀, wọ́n lẹ́ran díẹ̀ wà ń bẹ̀. Ó ń dẹ̀ ní kò mọ bí wọ́n ṣe fẹ́ tọ́jú wọn, kò mọ bá ṣe tọ́jú èèyàn, kì í ṣe nature ẹ̀. Wọ́n fa àwọn eléyìí lẹ́nu ibi. So, contrary to expectation, the machineries in the various camps were abandoned. Wọ́n abandon wọn, wọ́n kàn sí wọn mọ́. Ebi sì rèé, kò mọ̀ pé ó kàn ò sí ńlé. Bójúmọ́ bá ti mú ibi á máa pa ni. Òsàbí ọ̀fun òsì jojúmọ́ ni ó béèrè ẹbọ. Ẹ̀ńtẹ́ kó sí kámpù. Kì í ṣe pé gbọ́jà sí wọn wájú kan máa tà. Wọ́n jẹun. Were abandoned. No more food and essential supplies. The relationship between Miyetti Allah, El-Rufai, now a state governor, and Dambazo broke down. Ngbà tí wọ́n ń pè lókínní yìí, Rufai ò tí ì di gómìnà. Ṣùgbọ́n ngbà tí Buhari ti wọlé, òun náà ti di gómìnà. Àti wá rí gómìnà dẹ̀tì, àti rí Buhari dogun. Àwọn eléyìí ò wá, wọ́n hun sẹ́lòmíì mọ́. Alága Miyetti Allah ni wọ́n hun sí lọ́rùn pé ẹ̀yin lẹ kó wa o. Ẹ̀yin lẹ invite wa o. Lẹ́ni wọ́n ó ṣe báyìí fún wa, wọ́n ó ṣe báyìí fún wa o. Ńlá wa lẹ́ta wa stranded sáà ní jẹun. Agbára Miyetti Allah nìkan wa káàyàn 4,000 láti jẹ àbí 3,000 láti jẹun bí. Àwọn 4,000 tán fi sí Chad sáwọn náà ò ní jẹun ni. That's 7,000 people. Ẹ jẹ́ àjọ jókòó wò ó. Ká sọ pé 100,000 naira wọn láwọn mọ̀ fún lóṣooṣù, ẹ bá ń ṣí ẹ wo iye tó jẹ́. Àbí ká sọ pé 100,000 náà fẹ́ mọ̀ fún wọn. So, El-Rufai arrogantly declared that they were not needed anymore and they should go back. Exactly bó ṣe ṣẹlẹ̀ nu. Àkíní problem yín gan. Àṣà lóyún mọ́. Ẹ máa lọ síbi tẹ́ ẹ ti wà. Àwọn eléyìí wá sọ pé lọ síbo. Nígbà tí sọ fáwọn ìyàwó wa pé dídé tá a bá dé tẹrùtẹrù lábùkẹ́ ọ̀wọ̀lú á wọlé towó ni. Ká máa lọ bẹ́ẹ̀ lọ́wọ́ òfo láì fún wa ní gangan. Ẹ ń ṣeré ni àwàdà lẹ́ ń ṣe o. Ńdọ́jẹ́ kan kọ́kọ́ fi dán hàn El-Rufai fúnra lára ẹ̀ nínú ìjọba rẹ̀. Wọ́n á kọ́kọ́ àwọn abúlé báyìí wọ́n dèdè pààyàn lọ rẹpẹtẹ ńbẹ̀ ní Kaduna. Wọ́n á jiyàn gbé rẹpẹtẹ. Rufai ó pe Miyetti Allah pé kọ́ bọ̀ ń persuade wọn. Eléyìí wọ́n sọ pé persuasion kan ò sí, owó ni ẹ kó wá ẹ jẹ́ kóun sẹ́tù wọn kán tètè máa lọ. Làwọn alákọ̀ọ́rí ọ̀sẹ̀ tù wọn bọ̀rọ̀. Okay? Arrogantly declared that they were not needed anymore and they should go back. Consequently, the pípáyín in Kaduna commenced as a warning to El-Rufai, but it did not bother him. He declared that he had paid the people carrying out the killings and they did not want to stop. Can you imagine that? Ó ní ká máa wò ó. Àwọn tó ń pààyàn o mo ti sanwó fún ọ o. Ẹ̀yin náà gbọ́ngbà náà tá a máa wò pé bóyá mistake ló fi sọrú ẹ̀. A ti sanwó fún ọ o. Wọn ò fẹ́ dáwọ́ dúró ni o. So, the Nigerian police did not bother to call Gómìnà El-Rufai to give further clarification on this. Ńgbà tó sọ bẹ́ẹ̀ kò sí iléeṣẹ́ ọlọ́pàá tó pè lóòótọ́, iléeṣẹ́ ológun ò pé, ìjọba ò pé, ìjọba àwọn ni ó pé, ìjọba tó ránṣẹ́ náà ni ó pé àbí. Many things ló yẹ ká question lórí orílẹ̀-èdè Nàìjíríà. Many things ló yẹ ká seek clarification fún ní Nàìjíríà, but we didn't. Business as usual ni ẹni àmọ̀rí ìbá kú. Òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tó fọ̀ láàfin gbogbo ẹ̀ ṣe igi lọ́kàn mi náà wàhálà ilé ayé tí wọ́n nìyẹn náà ẹ jẹ́ kán mọ́ bá lọ bẹ́ẹ̀ náà bá a ṣe ń gbègbè ayé tí gbogbo nǹkan fi di wàhálà mọ́ wa lọ́wọ́ nìyẹn. So the machinery at the various camp decided to go about to find food for themselves. Yorùbá ní àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà. Bó bá ti ń tóbi ọjọ́ mẹ́ta yóò tẹ̀kú ilé pàjẹ́. Ẹsẹ̀ wọn ológbò lẹ́yìn ìyá ẹ̀ kékeré yóò máa ṣe pọ́ lọ́rú yóò máa pọ́ yọ́ káàkiri
ẹjọ́ pẹ́nu lé díẹ̀ kó dàgbà díẹ̀ kátẹ́gùn ọ̀fẹ́ sí kó rúra díẹ̀ kó nǹkan ó lè sáré yọ mọ̀ pé kújẹ fún rẹ̀ ẹ̀ nílò wàhálà mọ́. So ara wọn ti sílẹ̀ owó ebi ti bà wọ́n wò pé ẹ wo bàbá jáde fúnra lára wa káwa ń tàjẹ́ bí ọ̀pá wa kú o iná fi fún àánú ogbó bẹ́ẹ̀ gbọ́ ọmọ Fúlàní kò sẹ́ni tí ó san ransom iná ìwá sí south wọ́n sàn rí gbogbo fẹ́fẹ́rìtì tá à ń ṣe flamboyant wedding flamboyant burial kásòkú ká má so ẹgbẹ́ ká pa màálù lọ rẹpẹtẹ ká wégele ká mọ̀ náwó fúnra wa lójú agbo náà wá wò pé ọbẹ̀ sọ̀hún south ọbẹ̀ sọ̀hún bẹ́ẹ̀ ẹjá lọ bí ọbẹ̀ ti sọ̀hún nọ́ọ̀tì yìí gbẹ́ pọ̀ òkè ọ̀yà ìgbẹ́ àwọn eléyìí àlìmọ́njèrè kí lẹ́yìn lò láwọn eléyìí ní lọ́wọ́ ẹjá lọ bẹ̀ hùn náà wá kiri sí a láti Èkìtì dé Wàrájà dóṣogbo dọ́nà Ìbàdàn bíbàdàn dépínlẹ̀ Ọ̀yọ́ dépínlẹ̀ Ògùn dépínlẹ̀ Kwara wọ́n wá yọ sí wa. Okay, go about to find food for themselves by robbing people, going to farmlands and kidnapping. Bẹ́ẹ̀ni, ó kó àwọn èèyàn wọn kọ́kọ́ ń lọ. Ìṣídà kan ti wá sunyín lọ rẹpẹtẹ, bẹ́ẹ̀ bá dẹ̀ kọjá yìí wọ́n pa yín síbẹ̀. Tàbí kẹ́ ẹ wá kí wọ́n kó, tàbí kẹ́ ẹ wá kẹ́ ẹ jọ pín bí wọ́n ṣe ń ṣe ń gbà náà nù. Wọ́n gba nǹkan lọ́wọ́ yín lójú kòrò, nígbà ó jẹ́ pé irin tútù ń bẹ lọ́wọ́ wọn tó sì jójú lówó. Tí ìṣògùn bá ń kì í wọn èyí sì sára bí wọn ò dáyàn kankan mọ̀ ẹni Ṣàngó bá pa àpagbé ni gidi Ṣàngó pa àpagbé mo bẹ̀ yẹn máa fẹ́ kún wájà o bẹ̀yìn yẹn máa fọ́ kàwé yẹn o béèyàn bá fi hàn wá àwọn Fúlàní tilẹ̀ yìí ó ń tọ̀ wọ́n jẹyàn rẹ̀ ń sùn àwọn tilẹ̀ yìí lájọ́ ń dùnàdùnra tá a jọ ń ra wàrà lọ́wọ́ ara wa àwọn eléyìí ọ̀gbọ́ wa ń pa ọ́ wọn ọ̀gbọ́ nǹkan kan ti gé hàn létí lọ Àṣàkẹ́ ti gé hàn létí lọ. So, now, robbing people, going into farmlands and kidnapping, Miyetti Allah made several efforts to contact El-Rufai and Dambazo to appeal to them to provide money to return these fighters to where they came from. All efforts proved abortive. The mercenaries at this point vacated their organized camp and took to crime. Làwọn eléyìí wá ń wá hello ẹlẹ́gbẹ̀ẹ́ Eli kò dáhùn. Ẹ wo ẹ má yẹ nìkan kan lẹ́nu wọn jàre ẹ má yọ wọn lẹ́nu wọn àwa láti ṣe ní màtíṣà rẹ̀ a mọ̀ bá ṣe fẹ́ ṣe nǹkan ẹ wo ṣùgbọ́n ẹ pè wá wà ní dánilóhùn ẹ bẹ̀ wá ti àní gbọ́ o. Wọ́n bá bẹ̀rẹ̀ jàǹdùkú. The criminal gangs which emanated from these machineries were at this point described as bandits in order to differentiate them from other notorious terrorist groups like Fulani herdsmen, Boko Haram, etc. Wọn ò papọ̀ mọ́ra wọn. Làwọn ń pè wọ́n jàǹdùkú lásán. Jàǹdùkú tá a mọ̀ mission ẹ̀ tá a mọ̀ ń tó fẹ́. Boko Haram ti sọ tán fẹ́. Herdsmen ti sọ táwọn fẹ́. Àwọn fẹ́ grazing route. Wọ́n fẹ́ cattle colony. Wọ́n fẹ́ káwọn máa dẹran àwọn pẹ̀lú sùúrù ibi tán bá lè jẹun kán jẹun. Pé làlàáfíà fi lè wà láàrin àwọn àtàgbẹ́ o. Àmọ́ mission tí wọ́n àmọ́ ibi táwọn ń lọ. So, following the untold destruction and pípáyín which the bandits carry out, especially in Katsina and Zamfara, the northern leaders in conjunction with officials of Nigeria government requested Miyetti Allah to intervene and remove the bandits from Nigeria. Sẹ́nu lásán wọ́n fi remove wọn. Miyetti Allah returned demanding 150 billion naira. Okay, 150 billion ni. Ya èmi tí ẹ rò pé 1 million ni. So 50 million wọ́n á fún wọn gbà yẹn. 50 billion náà fún ṣé 50 billion náà fún wọn. Okay, 100 billion náà fún wọn. Okay. Now, Miyetti Allah returned demanding 150 billion naira to settle the bandits and evacuate them. Because ọ̀rọ̀ wọn ti dàbí ọ̀rọ̀ ẹni tó háyà irinṣẹ́ ìlérè. Bí a fẹ́ ṣèṣọ́jí ìjọ kan o, ẹ wá háyà irinṣẹ́ wá instrumenti. Ẹ wá sọ fẹ́ni tó ní instrumenti pé àti ìlò tán o, ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ o, iye ìgbà tá a bá fi lò ó, a máa sanwó ẹ̀ fún yín.
àwọn yẹn lójú ogun ńjọ́ gbogbojọ́ tẹ wá kó instrument yẹn kalẹ̀ ẹ bá má fi kọrin ẹ bá má ṣe ẹ lò sí ẹ sá gbà kalẹ̀ ńbẹ àbí ẹ sanwó ẹ so àwọn yẹn accumulate iye owó tó yẹ káwọn ó gbà fún iye ọjọ́ tán fi wà lọ́jẹ́ kó yẹn pọ̀ bẹ́ẹ̀ iye ọjọ́ ni wọ́n kà fẹ́ntì ó sanwó fún wọn kì í ṣe pé ó kàn déédéé fún wọn ní yẹ ní amount money pé ọya gba 50,000 máa lọ 100,000 máa padà irọ́ o wọ́n ṣí kalẹ̀ fún wọn. Billion naira to settle the bandits and evacuate them. The government turned the offer down and restricted itself to the payment of 100 billion naira. Buhari san o nígbà náà o èmi àtẹ̀yìn sì mọ̀. Shamefully, Godwin Emefiele raised 100 billion naira for the settlement as the condition for his reappointment as the central bank governor. Allegedly o. Allegedly o. I was not there. I don't know. Ṣùgbọ́n according to so pé 100 billion naira ó ṣe wá lé ẹ sáà sọ fún mi náà pé ìhun tó ń ṣe ẹlẹ́ẹ̀kan sí ìhun tó ń ṣe ẹ̀kan sí o n bá ti kú òlélẹ̀ ìbọ́dún mi bá ti parí ẹ tún jẹ́ ń padà abẹ́ o gẹ́gẹ́ bí gómìnà central bank wọ́n dẹ̀ lélẹ́yìn òun náà ò lè ń lọ aburú ń bẹ̀ ebí mi ìfìlẹ̀ àti Buhari náà jọ parí ọdún mẹ́jọ yẹn. Alright. Miyetti Allah collected the money and purportedly distributed it, but nothing changed. Ìgbà tẹ́ ti fi ìdúnlẹ̀ tó àwọn èèyàn lẹ́nu wò tẹ́ wá lílé tó lọ kí wọ́n máa lọ lé àwọn sì rí pé ìdúnlẹ̀ kan bẹ́ẹ̀ ń bí àwọn gbowó àwọn tó fẹ́ wá kun fún ọ̀wá lọ mọ́ ṣé ẹ mọ iye wọn ni. Nígbà tí wọ́n wà ní káàmpù lẹ́ máa ṣe rókọ̀ láràárọ̀ pé ókè o èèyàn mélòó ló wà ń bí o èèyàn 1000 ni o èèyàn mélòó ló wà ń bí èèyàn 500 ni o ókè ká lè mọ iye oúnjẹ èèyàn tẹ́yàn tá a fẹ́ kó wá ni o nígbà àwọn tí wọ́n fọ́n ká gbòòrò yìí bó lẹ́ ṣe rí wọn ṣàjọ padà. àwọn eléyìí bá gbowó Miyetti Allah náà yọ gẹ́ẹ̀ni ẹ̀sápò náà nígbà tí ọgọ̀ tó wọn gọ̀ bíi tèmi kò gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀ kan tí kejì ń wòran tí ò lè sá lọ. òun náà pápẹ́ ni ẹ̀ńtọ́ lọ ó bá bá àyàwó ń ṣe ọdún ìwọ náà fi séńjì díẹ̀ lé lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Miyetti Allah gbẹ̀tọ́ tiẹ̀ ọ̀rọ̀ àti ó pín ìyókù fún lé wọn lọ́wọ́ jájájá àwọn eléyìí wá wò pé ilé ò tí ì tó mú lọ lé o sẹ́ńtọ́ wá láti Mali ni ó mú iye lọ lé. So, in a bid to control the damage, President Buhari directed that Ruga initiative be set up to create colonies for these fighters in every state in Nigeria. Ṣé ẹ gbàgbé nígbà náà ni wọ́n kọ́kọ́ sọ pé Katu colony or Ruga settlement. Ìmí wà náà àwọn tó jáde ńgbà náà pé láéláé kì í ṣe ńlẹ̀ Yorùbá láti fọ́n ńlẹ̀ o. Bẹ́ẹ̀ bá ní ìdílé ilẹ̀ pọ̀ nọ́ọ̀tì ẹ fọ́n ńlẹ̀ tó bá wù yín bẹ̀ yẹn. Buhari náà ti wá wò pé kán má padà lọ mọ́ kan dara wa ń bí yìí so tán bá dara wa ń bí nọ́mbà wọn ti pọ̀ sí wọ́n mọ̀ fẹ́yàwó ń bí wọ́n mọ̀ bímọ sí ẹ wá wo tán gbé tán pè ní Ruga settlement nígbà yẹn ní Ruga settlement ẹ máa fún wọn ní 30,000 hectares of land anywhere you will give them 30,000 hectares of land so inú 30,000 hectares of land yẹn ibi tí kálukú ti fẹ́ sin màlúù rẹ̀ yọ wà ń bẹ̀ wọ́n á ní school síbẹ̀ wọ́n á ní mosque síbẹ̀ àwọn ọmọ wọn hàn ní jáde kúrò nínú Ruga settlement yẹn náà fi pè ní Ruga settlement iléèwé ó wà ń bẹ̀ primary secondary mọ́sálásí ó wà ń bẹ̀ ilé kéwú ó wà ń bẹ̀ market ó wà ń bẹ̀ báǹkì ó wà ń bẹ̀ tí wọ́n gbogbo tán fẹ́ pátápátá nínú ìlú nìyó wà ń bẹ̀ tọ́ba tí wọ́n fẹ́ dìbò wọ́n máa wà established to some length tó jẹ́ pé wọ́n bá di lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ bá lè fẹ́ dìbò ìjọba àbílẹ̀ wọ́n wá ní kẹ́ fáwọn local government tiwọn tàbí kẹ́ fún wọn ní area office wọ́n á wá lẹ́yìn tí ń díje dupò látọ̀dọ̀